lára tí bàbá mi kọ́ mi ni láti má ṣe ìwà ìbàjẹ́ torí pé ìwà ìbàjẹ́ ò dáa kò sì sunwọ̀n. tó bá yẹ pé ẹ̀yin ti wo apá àkọ́kọ́ ìwà ìbàjẹ́ tẹ̀sí fẹ́ tètè jẹ́ ẹni àkọ́kọ́ láti wo apá kejì ìwà ìbàjẹ́, ẹ jẹ́ ká subscribe sórí channel yìí o, ká like fídíò tá à ń wò lọ́wọ́ yìí, ká sì rí dájú wípé a share rẹ̀, ká sì tún like ẹ̀ ká sọ òṣèré tí a fẹ́ràn jùlọ. ẹ̀yin náà mọ̀ pé Yorùbá wọ́n kórìíra ìwà ìbàjẹ́ nítorí pé wọ́n á máa sọ̀rọ̀ lórí rẹ̀ ní gbogbo ìgbà wípé kí ọmọ má ṣe ṣèwà ìbàjẹ́ o. tọmọ kan bá ní òun fẹ́ ṣèwà ìbàjẹ́, àwọn Yorùbá sọ wípé irú ọmọ bẹ́ẹ̀ ọmọ àlè Yorùbá ní í ṣe, kódà wọ́n lè bárú ọmọ bẹ́ẹ̀ jà títí bí 20 ọdún gan torí wípé ìwà ìbàjẹ́ ń bẹ lọ́wọ́ rẹ̀. mo rántí nígbà kékeré nígbà tá à ń dàgbà bọ̀, àwọn ọmọ tí máa ń ṣèwà ìbàjẹ́, àwọn àgbàlagbà á máa lé wọn kúrò láàrin ara wọn wípé ẹ má sún mọ́ àwọn eléyìí torí pé ìwà ìbàjẹ́ ń bẹ lára wọn. tó bá yẹ pé wọ́n ti rẹni tó wùwà ìbàjẹ́ rí, kí ni Yorùbá máa ń ṣe fúnru ẹni bẹ́ẹ̀ gan lọ́dọ̀ tiẹ̀? ìwà ìbàjẹ́ apá kejì tí ń bọ̀ o, tó bá sì jẹ́ wípé a fẹ́ tètè jẹ́ ní àkọ́kọ́ tí ó sì tè rí ìwà ìbàjẹ́ apá kejì yìí, ẹ jẹ́ ká subscribe sórí channel yìí o, ẹ jẹ́ ká like fídíò tá à ń wò lọ́wọ́ yìí, ká sì rí dájú wípé a sọ òṣèré tí a fẹ́ràn jùlọ. lára àwọn òṣèré tèmi sì fẹ́ràn jùlọ tí wọ́n ti máa ń ṣe takuntakun gudugudu méje yàyà mẹ́fà tẹ́lẹ̀ náà ni Apá wà o. Apá jẹ́ nìkan tó yẹ pé máa ń ṣeré adẹ́rìn pòṣónú. ẹ má jà gbàgbé pé ibi tá a lórílẹ̀‐èdè yìí dé, òun kálukú kan ń gbà fúnra wọn ni ò torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti wà lọ́kàn wa tí sì ń mi ọkàn wa gudugudu tó yẹ pé òun kálukú sì ń wẹ́ni tí ó bá sọ. ṣùgbọ́n bóun kálukú ti fẹ́ borí sọ sórí ìfẹ́ bọ́rùn sọ ní gbìyànjú wípé ta ni mo fẹ́ bá sọ tí ò ní máa sọ̀rọ̀ òun fẹ́ lòmíì. ẹ wá má jà gbàgbé pé Apá jẹ́ kan lára àwọn tí máa ń múnú wa dùn nínú àwọn òṣèré tí sì máa ń ṣe dáadáa. tó bá yẹ pé ẹ̀yin náà tètè fẹ́ rí ìwà ìbàjẹ́ apá kejì, ẹ já tètè subscribe sórí channel yìí, ẹ já sì rí dájú pé a sọ òṣèré tí a fẹ́ràn jùlọ. ẹ wá má gbàgbé pé ọmọ tó bá ní ìbàjẹ́ lára, Yorùbá máa lé wọn ká, wọ́n á sì tún máa lé wọn dànù kúrò lára wọn o, torí wípé ìwà ìbàjẹ́ jẹ́ ní tí Yorùbá kò fi ojú dáadáa wò, wọ́n sì kórìíra rẹ̀ lọ́pọ̀lọpọ̀. ẹ wá má jà sí kíni ká má gbàgbé ká sì mọ́ sí iyèméjì pé ọmọ tó bá níwà ìbàjẹ́ lára, Yorùbá nìkan kọ́ ni máa ń lé o, kódà àwọn èdè míì gbọ́n tún sọ wípé eléyìí ó bàjẹ́ yeye. ẹni bá ń rágbà á fín tí kì í ṣe tí àgbà fẹ́, irú wọn bẹ́ẹ̀ là máa ń sọ wípé wọ́n níwà ìbàjẹ́ o. ẹ wá má jà gbàgbé ìwà ìbàjẹ́ kì í súnni débi tó dáa, kódà kì í súnni débi ire. ẹni bá tètè fẹ́ wo ìbàjẹ́ apá kejì, ẹ já tètè subscribe sórí channel yìí o, torí pé èyí ni ó jẹ́ ká tètè sọ fún yín nígbà tó bá jáde sórí àtẹ ayélujára ti YouTube. tí wọ́n bá ti ń sọ ọ́ lẹ̀ báyìí làwọn ó máa sọ fún yín. ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti wo apá àkọ́kọ́, ẹ tètè lọ wo apá àkọ́kọ́ o ní ìkànnì Àpáta, ó ń jà rìnrìn lọ́wọ́ báyìí o. ẹ sì já follow wa, bá a ṣe ń follow wa yìí, àwọn ó tètè sọ fún yín gbà tí apá kejì bá jáde o. apá kejì ọ̀hún gangan ṣe mọ̀ pé yóò tún dùn ju apá àkọ́kọ́ lọ. ta ni ó wù ìwà ìbàjẹ́ gan? ta ni wọ́n wù ìwà ìbàjẹ́ náà sí? ta ni yóò forí kó ẹ̀san ìwà ìbàjẹ́ tí wọ́n wù yìí? tọ́mọ bá ń hùwà ìbàjẹ́, ṣé yóò jẹ́ ìdùnnú fóbi gan? ọmọ tó ń hùwà ìbàjẹ́ nínú sinimá yìí, ṣó jẹ́ ìdùnnú fóbi rẹ̀ gan? ibo gangan ló wá padà yọrí ìrìn àjò ayé rẹ̀ sí? kí ló padà ṣe òun gangan? torí wípé ẹni bá hùwà ìbàjẹ́, òun náà ó ní ẹ̀san tí ó kó. kí ni ẹ̀san tó wá kó níbi ìwà ìbàjẹ́ tó wù gangan o? ẹ má jà gbàgbé pé apá kejì ó tún tú yẹyẹ, yóò sì tún fẹ́rẹ́fẹ́rẹ́ gbogbo iṣu náà dé kòkó, tá a sì fi mọ bí gbogbo ẹ ṣe ń lọ. ẹ má tẹ̀lé wọn gbogbo